níbo lẹ́yìn wà nígbà tí wèrè mọ́ fáwọn èèyàn nọ́mbà tí wọ́n fáwọn èèyàn nọ́mbà bàbá àjẹ̀bú náà níbo lẹ́wà. àwa kéré ńgbà tí wèrè kan mọ́ kọjá ládùúgbò wa tí wọ́n mọ̀ sí nìgànìgàní tí wọ́n mọ̀ lọ nígbà tí pàṣẹ ọkùnrin ló ní nìgànìgàní pàṣọdé èyí tó bá wù wọ́n ní kan sọ àmọ́ pé tùmọ̀ nìgànìgàní tí wèrè ń wínú àlìjẹ̀nù ní ọmọ sọ́ọ̀sì lẹ́nu ó dìjọ́ tẹ́ni tí ọba lò tí èjì èèyàn bá gbà lẹ́nu rẹ̀ kó tó mọ̀ sọmọ yóò mọ̀ sọ́ọ̀kì ni kò tí ì wí pàdé ẹni tó ní ni ẹni tó sì ní ó lè mọ́ pàdé wèrè ń rí láíláí ṣé ayé nìkan la ti ń pàdé níbòmíì ta ti ń pàdé jòkó síbẹ̀ má ṣe ránu kọjọ́ lọ tán. ẹ má wà àlejò wọlé ẹjọ́ kú ń bá wọn akínlọ tán lọ lẹ́yìn ẹjọ́ sakíbọ̀dé. oríyọmí mọ̀njà hamzat ló kọ bàbá tó bí mi lọ́mọ ayájímọ̀gìrì ajámọ̀láyà bí àìlówó lọ́wọ́ asúnníṣe bí okòó nú ẹnì kè wọ̀lú baálẹ̀ ń ṣàyẹ̀wò gúdúgúdú nínú abẹ ìjákẹ́jàkan à ń bá wí ó ń sèmí lọ. the most controversial presenter má lè oṣù òsì àfẹ́ tí ò ní lé bá láyé. ṣùgbọ́n ẹ sọ fún kókó kó ṣe gáfárà forí ẹ sọ fún gẹ̀gẹ̀ kó ṣe gáfárà fọ́rùn Oríyọmí Òkìkí ẹni tí ń bá dùbú ọmọ ṣe dùbú mi o. gbogbo bí a bá dojúkọ báyìí ọ̀dọ̀nà gbogbo bí a bá kọ̀yìn sí kó digbó. ilé ọlọ́ràá táwa bá ń dáko nú ẹ̀ lọ́wọ́ ilé ọlọ́ràá ni ìjọba kéré oko wa kú òun bẹ́ẹ̀ kọ́ da sálẹ̀.